ẹ gbọ́ kí ló dé tí Màlámì fi kọ̀ láti kúrò lẹ́wọ̀n o lẹ́yìn tí wọ́n gba béèlì rẹ̀ tán. Àwọn agbésùnmọ̀mí tuntun gbé ìṣe wọn dé ní ìpínlẹ̀ Benue o, èyí lohun tí wọ́n ṣe. Màlámì ti fárígá o, ó lóun ò ní kúrò lẹ́wọ̀n o. Ohun tá a gbọ́ ni pé lẹ́yìn tí wọ́n gba béèlì Màlámì nílé ẹjọ́ ni ó bá kọ̀ láti jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n o. Nínú ìwádìí ṣàfihàn pé ohun tí àwọn DSS bá nílé rẹ̀ lágbára nítorí ẹ̀sùn méjì ni wọ́n fi kàn án o. Ẹ̀sùn bí ó ti ṣe owó ìlú kúmọkùmọ àti bí ó ti ń ṣagbódegbà fáwọn agbésùnmọ̀mí. Àjọ náà tẹ̀síwájú pé wọ́n bá ohun ìjà nílé rẹ̀ kí ọwọ́ tó tẹ̀ ẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Màlámì Abubakar rò pọ̀ nítorí ó mọ̀ wípé tí òun bá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kújè tó wà yìí ó ṣeé ṣe kí wọ́n tún tú òun gbé o. Àmọ́ ṣá nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ ó ṣàlàyé fún ilé ẹjọ́ pé kí wọ́n fún òun ní ìwé àṣẹ láti lè ṣe ìkìlọ̀ fún àwọn DSS pé kí wọ́n yọwọ́ kúrò lọ́rọ̀ òun o. Àmọ́ ṣá o ilé ẹjọ́ ti kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ìdí nìyí tí Màlámì fi takú sí ọgbà ẹ̀wọ̀n nítorí ó mọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n tú òun gbé o lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. ṣáyé náà ti gbọ́ bí àwọn agbésùnmọ̀mí tuntun lọ ṣe ìkọlù ní ìpínlẹ̀ Benue o tí wọ́n sì fi ẹ̀mí èèyàn mẹ́rin ṣòfò dànù. Ṣùgbọ́n o àwọn kan ti yọ fètè sí ìjọba pé wọn kò gbìyànjú tó lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí o nítorí wọ́n ní wọ́n lára jù lórílẹ̀‐èdè yìí. Ṣùgbọ́n ṣá o àwọn aráàlú kan ní àwọn kọminú sí ìwà ìbìkítà yìí o nítorí bí ikú ilé ò bá pa ni tó dé ò lè pa ni o. Wọ́n ní àwọn fi àsìkò yìí rọ ìjọba pé kí wọ́n ṣètò ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sí àwọn ìpínlẹ̀ náà káàkiri nítorí ẹ̀mí ò láàárọ̀ o àti pé ìkọlù táwọn agbésùnmọ̀mí ṣe yìí kò dọ́dọ̀ àwọn ìjọba rárá. Àwọn aráàlú ló ń forí ko èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ náà. Wọ́n ní kí ìjọba tètè bá wọn wá nǹkan ṣe sí ní kíákíá o. Ọ̀gágun Christopher ti ṣe ìkìlọ̀ lórí àwọn tó ń ṣe agbódegbà fún àwọn agbésùnmọ̀mí pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò fojú winá òfin o. Àwọn ajínigbé tó jí ọba Simon gbé lọ ní ìpínlẹ̀ Kwara ti mú àdínkù bá owó ìtúsílẹ̀ ọ̀hún o àti òun pẹ̀lú ọmọ rẹ̀. Táíwò Oyèdélé tó jẹ́ alága fún owó orí ti ṣe ìkìlọ̀ pé kí àwọn aráàlú dẹ́kun láti máa gbé ìròyìn òfegè kiri o lórí ọ̀rọ̀ owó orí tí ìjọba gbé kalẹ̀ o. Ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò fojú winá òfin o. Èyí ni ìkìlọ̀ tí ọ̀gágun Christopher Musa ṣe fún àwọn tó ń ṣàtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà o. Nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá yan ọ̀rẹ́ olè gan ni òun fúnra rẹ̀ o. Ìdí ni pé bí wọ́n ti ń gbọ́ fìnnìfìnnì nípa àwọn tó ń ṣe agbódegbà fún àwọn agbésùnmọ̀mí àti àwọn tí wọ́n ń ta ọjà fún wọn nínú igbó ọba. Ó ní òun mọ̀ọ́mọ̀ ṣe ìkìlọ̀ yìí ni o fún onílé àti fún àlejò nítorí ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò fojú winá òfin. Ó gbẹnutọ́ o àwọn ajínigbé ti mú àdínkù bá owó ìtúsílẹ̀ o tí wọ́n ń béèrè fún di 50 million naira o tí wọ́n sì ń béèrè fún ọ̀kadà 3 láti ọwọ́ àwọn ará ìlú. Ẹ gbọ́ irú kí ni ká ti pe eléyìí o nítorí pé bá a ti ń jẹ èkuru pé kó tọ́ àwọn agbésùnmọ̀mí tún gbọ́wọ́ rẹ̀ sáwo nìkẹ́. Ohun tá a gbọ́ ni pé àwọn ajínigbé tó jí ọba Simon Ọlánípẹ̀kun ti ìlú Ìlẹ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara wọ́n ti dí owó ìtúsílẹ̀ tí wọ́n béèrè fún kù o tí wọ́n sì ń béèrè fún ọ̀kadà 3 náà pẹ̀lú. Àmọ́ ẹnìkan tó jẹ́ ọmọ ìjọ ECWA ẹni ọwọ̀ Samuel Ajayi tí kábíyèsí máa ń bá sọ̀rọ̀ ló fi ọ̀rọ̀ náà lélẹ̀ lọ́jọ́ Ẹtì pé àwọn ajínigbé ti ń halẹ̀ mọ́ wọn o tí wọ́n sì ní lẹ́yìn táwọn ti mú àdínkù bá owó ìtúsílẹ̀ tí wọ́n bá kọ̀ láti wá san owó yẹn ó ṣeé ṣe kí wọ́n fẹ̀mí wọn di o. Samuel wá pàrọwà sí ìjọba ìpínlẹ̀ náà pé kí wọ́n dákun kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ náà o nítorí gbogbo eré táwọn sá kiri 15 million naira péré làwọn sì rí ṣàjọ o. Ẹ gbọ́ kí ló dé tí ọ̀rọ̀ owó orí tí ìjọba gbé kalẹ̀ ṣe ń fa awuyewuye lójoojúmọ́ o. Táíwò Oyèdélé ló sọ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ owó orí ló ní ìjọba àpapọ̀ kò ní já owó kankan lórí gbogbo owó tí ẹ bá fi ránṣẹ́ o. Ó ní owó tí báǹkì yín yọ ni wọ́n ti máa já owó orí náà. Ó tẹ̀síwájú pé kí àwọn èèyàn dẹ́kun pẹ̀lú àwọn aráàlú láti máa gbé ìròyìn òfegè káàkiri lórí ọ̀rọ̀ owó orí o. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azar ló ń jábọ̀ ròyìn sí tí ì gbọ́ yín. Ire o.